Káàbọ̀ sórí ètò Yorùbá wa. Ẹ ṣeun. Ní ilé lóko gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá, ẹ ṣeun, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. A tún ti dé bá a ṣe ń dé. Lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú Òṣogbo la wà, ní ààfin bàbá wa. A ó máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn, wọ́n sì fi àwọn òye kan yé wa lórí ètò yìí. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ wípé ètò Yorùbá wa ó wà fún gbígbé àṣà àti ìṣe Yorùbá ní arugẹ. Ààrẹ náà ló gbé wa dé ìlú Òṣogbo ní ọ̀dọ̀ bàbá wa. Bàbá, ẹ káàsán sà. Ẹ káàsán o. Ẹ kújọ́ mẹ́ta. Ẹ ṣeun. Gbogbo ilé ń kọ́. Àdúpẹ́. Kálàfíà làbá yín. Àdúpẹ́. Èmi gan ti rí kálàfíà làbá yín torí pé bá a ṣe ti dé látẹ̀kọ̀, mo rí pé ojú bàbá ṣe jọ́mjọ́m. Bá a ṣe ti ń rí lórí móhùnmáwòrán náà la rí bàbá Ọlọ́run ṣe. Àgbẹ̀rẹ̀ tí rí náà láṣẹ ọ̀rọ̀. Bàbá ẹ bá wa kí àwọn olólùfẹ́ yín nílé kẹ́sì dárúkọ yín fún mi. Ẹ kú lé lọ́yàrá lé, ẹ kú àbọ̀ ọlọ́yẹ ní ọbọ̀ àjò. Ẹ̀rìn wá là á ṣèrò ọ̀nà, ẹ kú àbọ̀ ọlọ́yẹ ní tọ́bọ̀ ẹ̀yìn odi. Ẹ̀lẹ́mbẹ̀hún ẹ kú àtijọ́ ńjọ́ ń tijọ́, ẹ kú àtijọ́ ńjọ́ ń tijọ́. Gbogbo etí tí ń gbà mí lásìkò yìí, ẹ kú àtijọ́ ńjọ́ gẹ́gẹ́ bí ẹni tọ̀pá bọ̀mọ ejò nísà yóò mọ ọ̀run tí ń jọjọ́ tí ń jọjọ́. Àlàbí Ògúndépò lèmi jẹ́ Adélùpèwéjọ. Èmi làlàbí Ògúndépò, Àlàbí Ògún Adélùpèwéjọ. Mo ta kókó orin sétí aṣọ, mo gbèjà já orin dà sínú àpò jẹ̀nà. Ọba mi òkè Èdùmàrè ló fi inú mi ṣe kótó àròfọ̀. Èmi lọmọ òkè túlù wú àṣàbàrí ọmọ gbórùrù wájú ológun Ṣakí nílé mi o. Ògún òrọ̀kìn Òṣogbo ni mo ti ń ṣe bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ bàbá. Ẹ ṣeun bàbá. A fẹ́ béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ yín náà nínú àwọn nǹkan tó gbé wa wá síbí náà yẹn pé ká fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ àti pé kí àwọn èèyàn wa nílé kí wọ́n lè mọ̀ sí i. Lóòótọ́ Òjú ni bàbá, wọn kì í ṣe àmọ̀ fún olóko. Èmi ti mọ̀ wọ́n, mo ti máa ń gbọ́rò wọn láti ìgbà tí mo ti wà ní kékeré. Inú mi sì dùn lónìí pé mo ní àǹfààní àti fi ojú mi kan bàbá. Nígbà tí bàbá sì wà, tó ń wà dáadáa, tó ń wà láyọ̀ àti àlàáfíà. Tó bàbá mi, ọmọ bíbí ìlú wo ni yín? Ọmọ ìbílẹ̀ Ṣakí ni mí. Ilé alẹ̀ nílé bàbá mi ní ìsàlẹ̀ ọ̀rọ̀ ní Ṣakí. Ní Ṣakí. Mo jẹ́ bàbá mi àmọ́ jẹ́ Fátókun Àlàbí Èsè. Ìyá mi ni Ògúnrìnọlá Àbẹ̀ó Ọ̀bọ. Kọ́lọ́run bá mi fọ̀rọ̀ kẹ́ gbogbo wọn. Tó tí n bá ní kí n béèrè pé báwo ni wọ́n ṣe máa ń kí yín ní agboolé yín tó bàbá? Èmi lọmọ ìlọ́kọ́ ọmọ àrélù ẹ̀ẹ́rú mọ́sá ní mi àjẹ́ ọ̀pá àtẹkùn bẹ́rí lẹ́lẹ́lẹ́ gbẹ̀jẹ̀ dànù lọ́rùn àkàmù tẹ̀tú ọ̀jọ́ba lóhùn ẹ̀rọ ọmọ akẹta lọ́nà òsì. Bàbá mi làlàbí o, Àlàbí Èsè, Àlàbí Èsè onítòbí ìdíjà alẹ́ ọkọ̀ ọmọ tó ń àparò kétì jàtìjà ọkọ̀ Àbẹ̀wò. Ọkùnrin ṣọ̀kùrù 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 bí àpò ọ̀run lábàbà Ògúndìran. Àwọn ń bẹ lálẹ́ ẹ̀bì kan, àwọn ń bẹ lọ́yún o, àwọn ń dárò wa, àwa ń bẹ níyìn o, àwa ń dárò wọn, ìrìnlájà alẹ̀. Ẹ ṣeun bàbá. Tó ẹ̀yin èèyàn wa nílé lórí ètò Yorùbá wa náà la ṣe wà yìí. A fi bàbá wa Oyèdépò Ògúndépò Àlàbí la wà yìí. Tó ẹ máa bá wa ká lọ ẹ ní àǹfààní àti mọ̀ nípa bàbá. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti mọ̀ nípa bàbá, ṣùgbọ́n àìmọye àwọn ìwé ìròyìn tí wọ́n ṣẹ̀ ń bọ̀ tí wọ́n mọ̀. Èmi gángan fúnra mi mo kàn máa ń rí bàbá lórí móhùnmáwòrán mi mọ̀ púpọ̀ nípa wọn. So inú mi sì dùn pé àwa níbí lẹ́ẹ̀kan sí. Bàbá, tí n bá ní kí n béèrè, ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí? Ọmọ ọdún mọ́kàndínlọ́gọ́rin ni mo báyìí ní oṣù kẹwàá ọdún yìí. Mo ní di ọmọ ọdún mọ́kàndínlọ́gọ́rin. Ẹ pẹ́ fún wa láṣẹ ọdún. So bàbá, iṣẹ́ wo gan-an lẹ wá yàn láàyò? Iṣẹ́ wo ni bàbá ń ṣe? Ní ìṣiṣẹ́ mi ju iṣẹ́ ìjálá lọ. Látòórọ́ ọjọ́ yín? Mo ti ṣiṣẹ́ dáadáa, iṣẹ́ tó le láyé mo ti ṣe rí. Iṣẹ́
dáyé náà láti mọ̀ pé ọ̀nà báyìí lọ́nà mi àbá ti ṣe wàhálà púpọ̀ fún adáyé akúnlẹ̀ àyànpín adélé ayé tán lójú ń kọ́ gbogbo wa àmọ́ ohun tá a yàn látọ̀dọ̀ Olódùmarè. Mo lọ sí ilé ẹ̀kọ́ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Ṣakí orúkọ ilé ẹ̀kọ́ náà ní Ayékalẹ̀ Baptist Day School. Nígbà náà mo jáde ní 1959. Mo kọ́kọ́ kọ́ṣẹ́ ẹ̀rọ lọ́gì mo lọ́gì nígbà tó yá mo wá bá ẹ̀gbọ́n mi kan lọ sí oko sọ́yà àwọn tó ń lagi nínú kòtò yẹn wọ́n ń pè ní sọ́yà ńgbà náà iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe nìyẹn. Ìgbà tó yá mo wá lọ kọ́ṣẹ́ gbẹ́nàgbẹ́nà tá à ń pè ní káfíńtà káfíńkátà owó ẹ̀ṣẹ̀ kan rí. Ìgbà tí mo kọ́ṣẹ́ yẹn parí ibẹ̀ náà ni mo ti bẹ̀rẹ̀ sí ṣe àwọn ẹgbẹ́ kan jọ ẹgbẹ́ orin sákárà ẹgbẹ́ sákárà mo kó jọ. Ọ̀gá mi tí mò ń kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ gan òun náà ń tagbá lẹ́yìn mi ni nínú ẹgbẹ́ sákárà yẹn. nídìí iṣẹ́ kápẹ́ńtà nídìí iṣẹ́ kápẹ́ńtà òun ló lọ ra nǹkan eré tá a fi máa ṣeré bíi gòjé bíi igbá bíi òka bíi àgídìgbò òun ló rà. Òun náà ìgbà yẹn lòun wá ń ta lẹ́yìn mi tí mo bá ń ṣeré. Lẹ́yìn ìgbà náà mo kúrò ńbẹ̀ mo wá sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan wá lọ́kọ ní ìlú Ọ̀ṣun nítòsí Òṣogbo ń bí ìrìn àjò mi ṣe dé Òṣogbo nìyẹn. Síbẹ̀síbẹ̀ náà iṣẹ́ yọyọ òun ni à ń ṣe ńgbà náà àwọn tó ń jọ yọyọ gravel ọ̀sẹ̀njọ gravel tí wọ́n fi ń ṣe ojú ọ̀nà ńgbà mi máa fi ṣe dẹ́kìn ilé yọyọ yẹn là ń jọ mo ń jọ lọ́dọ̀ ọkọ ẹ̀gbọ́n mi ńgbà náà kó tó di pé yọyọ yìí mo jọ lọ sí ìlú Ọ̀ṣun mo jọ lọ sí Ọ̀kínì mo wá gbọ́ pé wọ́n ń ṣe omi ìlú Ìkìrun nígbà náà ní Èkó Èndè mo wá lọ sí Èkó Èndè ibẹ̀ ni mo wà. Níjọ́ kan ni mo bá rí mọ́tò náà mo bá dé wọn lémi làwọn ń wá wọn kọ Oyin Adéjọbí travelling theatre sí lẹ́gbẹ̀ẹ́ wọn ní àwọn fẹ́ kí n máa bá wọn ṣeré. Ṣé gbogbo iṣẹ́ tèmi ń ṣe yẹn gba tí mo bá ń ṣe orin lèmi máa ń kọ inú kí n máa kọrin inú kí n máa sùn jálá torí ní múṣẹ́ tèmi yá bí mo ṣe bá wọn dé wá s'Òṣogbo nìyẹn ọ̀dọ̀ olóògbé ọmọọba Oyin Adéjọbí mo ti kọ́kọ́ gun orí ìtàgé nígbà àkọ́kọ́. ṣé ká wá ní pé àwọn gangan ni ṣé àwọn ni ọ̀gá tó kọ yín iṣẹ́ ni àbí ká ní pé ẹ̀bùn yìí ó wulẹ̀ wá látọ̀run ní ọ̀gá kankan. mo lọ́gàá sẹ́rí kò sẹ́ni tí ò lọ́gàá àfọlọ́hun nìkan ló lọ́gàá. kábíyèsí Ọlọ́run. Nítorí pé wọ́n bí mi mọ́ kínní yìí ni Ọlọ́run sì tún wá fún mi lẹ́bùn rẹ̀. Mo ní àwọn yàtọ̀ sí bàbá mi mo láwọn ẹ̀gbọ́n kan wájú táwọn náà lẹ́bùn kínní. À ń pè ẹ̀gbọ́n mi kan ní Láìsí Òní Àpògún wọ́n ní Láìsí Àpògún nígboro Ṣakí. Àwọn náà ti jẹ́ pé Ọlọ́run báyìí kọ́ Ọlọ́run bá mi fọ̀run kẹ́ wọn. Àwọn gan mo wá wo àwòkọ́ṣe wọn gan kò sí ìjọ òkun ni wọ́n nínú Oníjàlá Ṣakí àtàgbègbè rẹ̀. Wọ́n bí mi mọ́ ni Ọlọ́run sì fún mi lẹ́bùn rẹ̀. Ṣùgbọ́n òun ni tí wọ́n bá pè yẹn lọ́gàá ẹni gan bàbá yìí mo lè pè lọ́gàá mi ní ẹ̀gbọ́n mi yẹn nínú ìjàlá. Ọ̀gá wa Oyin Adéjọbí ò mọ̀ jálá sùn ṣùgbọ́n òun lọ̀gá mi nínú ẹni tó gbé mi tó jẹ́ kójú mi ó là pé àṣeyẹ lè máa ṣeré ìdí ọmọ fi ṣiṣẹ́ jẹun. tí n bá wá ní kí n bẹ̀rẹ̀ àti gbàwó gan-an lẹ́tí wá bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ tẹ́tí mu ní pé iṣẹ́ iṣẹ́ ìjàlá ni iṣẹ́ tẹ́tí lọ́kùnrin. Nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí mo jẹ́ kan nínú àwọn táwọn òbí wa fẹ́ máa wá wò ní eré ìparí ọdún tá a máa ń ṣe yẹn.
ìjálá yìí náà ni wọ́n sùn wọ́n sùn jálá ńgbà náà ní tí gbogbo tí ìyá mi ó bọ́ sí jó pàápàá tí àwọn náà wọ́n jó ńgbà tí mo bá dárin ọdẹ láti ìgbà náà mo ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìgbà tí mo bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́ jẹun pé àṣekínní yìí ó tó jẹun ìgbà kan wà tí lẹ́yìn ìgbà tí mo wà lọ́dọ̀ Adéjọbí yẹn mo gbọ́ pé wọ́n fẹ́ ṣe eré kan ní Ifẹ̀ Kúrúnmí olóògbé Ọlárótìmí òun ló ní eré yẹn Kúrúnmí yẹn òun ni mo kọ́kọ́ bá wọn lọ ṣe nígbà tó yá mo gbọ́ pé wọ́n fẹ́ ṣe eré kan ní Ìbàdàn Bongis Harvest èyí tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó kọ nígbà náà ìbẹ̀ náà lọ bá wọn ṣe ibẹ̀ náà ni mo ti àrùgbà kíní yìí lè ó ti ń dowó ọdún 1967 ni mo dọ́dọ̀ ọ̀gá oyè Adéjọbí mo bẹ̀rẹ̀ sí fi kíní ìṣiṣẹ́ ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo fi ń pawó jẹun. Ní gbogbo ìgbà yìí ṣé bàbá ti di ẹni tó láya sílẹ̀ àbí ṣe wà ní àbí àwọn òbí? Ẹni tí ò bá lówó lọ́wọ́ yìí láyà kò síṣẹ́ kan kò sówó kan gidi kò sáyà gbogbo ìgbà yẹn nígbà mo dọ́dọ̀ Adéjọbí kò sáyà náà yìí máa ya dọ́dọ̀ wọn mo tilẹ̀ jẹ́ pé mo ti dàgbà dáadáa nígbà tí mo wá lọ ṣe Bongis Harvest yẹn mo padà dé òun ni mo ti lágbára láti torí ẹ tí ò ní bẹ́ẹ̀dì tí ò lẹ́ni kò lè fẹ́ yàwó nígbà mo ti bẹ̀yẹ dé tó rówó rẹ̀ níra bẹ́ẹ̀dì ra aṣọ díẹ̀ sára mo fẹ́ yàwó 1970. Ìgbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ìyàwó wà ní àwọn òbí yín kọ sí nítorí pé mo máa ń gbọ́ nígbà yẹn pé àwọn òbí wọn kì í fẹ́ kọ́mọ wọn ṣe eré ìtàgé à ń kọrin à ń ṣe gbàǹṣàwò ó máa dàbí pé bóyá wọ́n ń ṣàgbé tàbí nǹkan tàbí ọmọ tí ò gbọ́ràn sóbì rẹ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ òbí mi kì í fẹ́ kọ́mọ ẹ ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ lé pé iṣẹ́ eré là ń ṣe Ọlọ́run sì wàá bẹ́ẹ̀ mi ṣe ń gbọ́ jẹ́ pé ìdálẹ̀ mo ti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ò mọ̀ pé iṣẹ́ eré ni akọ̀wé ilé wa ni mí ọmọ tí mo ka standard 6 mo ti dakọ̀wé lójú wọn kódà nígbà kan tí mo wà nílé tí wọléwọlé bá wá wọ́n bá ń wo àmù wọ́n máa ń wo tàwọn tínú àmù tí wọléwọlé bá ti wọlé bàbá yìí ó pé Ògúndépò lọ fè bó sí ni èmi tí wọ́n á dé dálẹ̀ ń wà sọ fún wọn pé iṣẹ́ eré ní ìṣe ọ̀lẹ́ ní ìṣe àfìgbà tí Ọlọ́run wá gbé orúkọ wa tó gbé orúkọ wa inú àwọn náà wà padà dùn. wọ́n wá dùn àdúpẹ́ lọ́wọ́ náà tó bàbá níjẹ́ ẹ ti ṣe iṣẹ́ kankan jáde tó jẹ́ pé ẹ̀yin bàbá mi ẹ ṣe bí àwo tàbí. Àwo tí mo ti ṣe nígbà àwo tó ń pè láwo yẹn gan mo ti bẹ̀rẹ̀ sí ṣe rẹ́kọ́ọ̀dù láti 1969 mo ti bẹ̀rẹ̀ sí ṣe rẹ́kọ́ọ̀dù kódà mo ṣe rẹ́kọ́ọ̀dù kéékèèké àwọn ìṣẹ́jú méjì àbọ̀ yẹn ọdún tí wọ́n pa àwọn adigunjalè kan lẹ́kọ̀ọ́ ní etí òkun tí wọ́n fẹ̀yìn wọn tàgbá wọ́n tún fi àwọn kan fẹ̀yìn wọn tàgbá ní Ẹlẹ́yẹlé ńbàdàn mo ṣe rẹ́kọ́ọ̀dù kékeré kan jáde nígbà náà mo ń pé Ògún ní ń dájọ́ fọ́mọ olè o Ògún ní ń dájọ́ fọ́mọ olè bẹ́ẹ̀ ń gbọ́ tẹ̀rẹ̀kí létí òkun Ògún ní ń dájọ́ fọ́mọ olè mo ṣe máa fi parí ẹ̀ pé mo dẹ́lẹ̀yẹlé mo ríran wo bẹ́ẹ̀ dẹ́lẹ̀yẹlé ẹ̀ ríran wo jàgùdá ṣòfò lẹ́lẹ́yẹlé mo dẹ́lẹ̀yẹlé mo ríran wo ṣe ìgbà yẹn mo ti bẹ̀rẹ̀ sí ṣe rẹ́kọ́ọ̀dù lẹ́yìn ìgbà náà tá a bẹ̀rẹ̀ sí ṣe wọ́n ń pe àwọn kan ní extended plate EP náà ń pè lẹ́yìn small plate yẹn oníṣẹ́jú méjì àbọ̀ yẹn àwọn EP yẹn ìṣẹ́jú 5 làwọn lẹ́yìn ìgbà yẹn làwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ LP long play yẹn ló wá jẹ́ àwọn tó fẹ̀ bí ìṣẹ́jú 15 sí 18 ìgbà yẹn rẹ́kọ́ọ̀dù tí mo kọ́kọ́ ṣe ńgbà náà ni gbogbo ilẹ̀ Yorùbá ni mo fi kì káàkiri mo bẹ̀rẹ̀ láti Ifẹ̀ nílé Ifẹ̀ ó nílé Ifẹ̀ gbogbo Yorùbá nílé Ifẹ̀ nílé mo ti Ifẹ̀ bọ́ sí Ọ̀yọ́ mo tọ̀yọ́ bọ́ sí Abẹ́òkúta mo ti Ẹ̀gbá bọ́ sí Àkúrẹ́ Èkìtì Oǹdó Ọ̀wọ̀ gbogbo àwọn
àwọn ilẹ̀ Yorùbá yẹn Mọ́sákì wọ́n á fàbọ̀ sí Òṣogbo yìí wọ́n á fi lọ sí Ṣakí Ṣakí mo wá kìgbẹ̀yìn nígbà yẹn lẹ́yìn ìgbà náà òun ni mo Aláàfin jẹ ọba Lámídì Adéyẹmí tó wà lóyè ló jẹ mo á fi rẹ́kọ̀dù kan kí òun náà odidi rẹ́kọ̀dù kan mo fi kí délẹ̀ kódò tó di pé látìgbà yẹn mo ti bẹ̀rẹ̀ àwọn LP tí mo wá ṣe yẹn tó jẹ́ onífàágùn long play 13 ni rẹ́kọ̀dù tí mo ṣe kó tó wá di pé àwọn kásẹ̀tì wáyé kó tó di pé ayédáyé CD báyìí. ní gbogbo ìgbà yẹn yóò tó mélòó fi ẹ̀ṣẹ̀ jáde. 13 ni mo ṣe ní ńlá yẹn. ẹ gbìyànjú torí pé olówó ló ń ṣe irú nǹkan báyìí nígbà yẹn. ẹ ṣeun bàbá. Bàbá iṣẹ́ wo gan-an pàtó ló gbé yín jáde tí gbogbo ayé tẹ̀ fi gbajúgbajà gbogbo ayé fi mọ̀ bàbá o ṣe rí gbà kan wọ́n dá táwa WNBS WNTV WNBS ní Ìbàdàn láti ń kéwì àmọ́ kéwì sínú àwọn ètò wọn kan tó ń ṣe Túbọ̀sún Aládàpọ̀ ń ṣe ètò kan tiwantiwa ló ń pè olóògbé ọmọọba Báyọ̀ Sàdà àwọn náà ń ṣe ètò kan lórí tẹlifíṣàn wọ́n pè ní ètò Tèmídire gbà míì wà ní Tèmídire wà lọ́tọ̀ lẹ́bẹ̀ wo kankan bẹ́ẹ̀ alọ́ máa ń kéwì ń bẹ̀. torí ìgbà táwa wà ní kékeré mo máa ń gbọ́ oríṣiríṣi Káàárọ̀ Oòjíire pàápàá jùlọ lórí NTA bẹ́ẹ̀ni Káàárọ̀ lórí Oòjíire rédíò náà ọmọ dalẹ̀ síbí fún bàtà wa ń ṣe yẹn àti ẹ̀ tí ì ṣe gbogbo ìgbà yẹn wọn nígbà náà bàtà yẹn èdè mi gbọ́dúmọ̀. nígbà tá à ń ṣe yẹn ni wọ́n á dá àwọn olóògbé Adébáyọ̀ Fálétí wọ́n wá dá ètò kan lẹ̀ láàárọ̀ orí rédíò wa Yorùbá náà tá a pè ní Ìjíǹjí Akéwì Ìjíǹjí Akéwì yẹn àwa mẹ́rin òun ni abẹ̀rẹ̀ rẹ̀ bàbá Adébáyọ̀ Fálétí Túbọ̀sún Aládàpọ̀ Láńrewájú Adépọ̀jù àtẹ̀mí la mú ní ọjọ́ méjì láàrin ọ̀sẹ̀ ìgbà míì ẹnìkan ìgbà míì ìjọ méjì ọkàn ní àjọ méjì láàrin ọ̀sẹ̀ títí èyí là ń ṣe lọ́wọ́ tí bàbá Adébáyọ̀ Fálétí ò ráàyè mọ́ torí àwọn ti dọ̀gá nílé iṣẹ́ yẹn Láńrewájú Adépọ̀jù òun tí wọ́n ní gbogbo lóhùn àsọ pẹ̀lú àwọn aláṣẹ iléeṣẹ́ WNBS rédíò wa òun náà ti lọ ṣùgbọ́n Túbọ̀sún èmi àti Túbọ̀sún tá a kù lẹ́nu ẹ̀ òun lọ fún kọ́ọ̀sì kan olóṣù 9 kan ní UNILAG ní University of Lagos ọwọ́ àkèmí nìkan mo wá ṣe láàrin oṣù 9 yẹn níjoojúmọ́ láàrin oṣù 9 tara àwọn ará ìdí. Yorùbá níbo ni okun yẹn ti ń wá ibo ni ìrísí yẹn ti ń wá. Ọlọ́run náà ni Ọlọ́run ló kàn ṣe mọ̀ Ọlọ́run bá fi rán yàn kí nìyẹn tí ẹ bá ti ṣe àwárí ẹ̀bùn tí ń bẹ lára rẹ̀ yóò rọ̀ lọ́rùn òun tí ẹ̀ lẹ́bùn rẹ̀ tẹ́lẹ̀ yóò rọ̀ lọ́rùn ju ó rọ̀ mí lọ́rùn gbà náà gan torí ọ̀pọ̀lọpọ̀ gbà náà pé stúdíò ni mo lọ sùn torí ìdájí aago 6 ó kù ìṣẹ́jú 5 ni láti bọ́ sórí rédíò yẹn. ẹ ṣeun bàbá ìgbà tí mo kọ́kọ́ rí tẹ ẹ̀yọ́ lẹ́ẹ̀kan mo ní àbí bàbá lọ ibi ọdẹ ní àdúgbò ètò ẹ̀wà yé mi ìmúra yìí ṣé ọdẹ tún ni bàbá ní àdúgbò. ọdẹ náà ní sùjálà ọdẹ ló ní ìjálá ló lọ dẹ yẹn pé láyé ogun nígbà tó gun ti wà láyé ìjálá ti bẹ̀rẹ̀ wọ́n máa ń fìjálá kí ogun ni pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ bó ti já kíkanjú sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọmọ wa kì í. ẹgbẹ́ ogun onírẹ̀ ọkọ mi lákàáyé ẹ̀jẹ̀ mú olúwọn kókó lódò àbàwọ̀ lọ̀lọ̀. Ògún bá ọba dòyìn kọ́ ọmọ
mọ́ta mi lákàáyé gbà mí bọ́ ọba dòdò má gbé lọ bọ́ ọba dò ògì tán ogún dákun má pẹ̀ràn ìyá mi jẹ́ olúmọ̀ràn méje lòrèrè ọ̀kan ṣoṣo lògùn ògùn onírà ní jájá tó nírè wọn àjàgùn tó kọlà níjẹ̀gbín tàṣẹ́jìkìtà níjẹ̀ èkókì ògùn onígbàjámọ̀ irun orí níjẹ̀ ẹ má fàgbò lọ mí o ọlọ́yà nìyá mi lè mọ́ mú un pàgbò kò fi lọ mí o níjọ́ tí n bá ń pàjá bí n bá jàjà rọ́mọ lè mọ́ mú kan àfi ká lura wa pọ̀. bàbá ìjẹ́ arí kankan nínú àwọn ọmọ bíbí inú tí wọ́n ń ṣe iṣẹ́ yìí. àárí àṣírí ìdí tá a fi rí ni pé gbogbo wọn àjọ máa ń lọ òdèrè kò sí èyí àfẹ́yí tó bá wà ní skul lọ́wọ́ nígbà tá a bá lérè wà léèwé gbogbo àwọn ọmọ wọ̀nyí ni wọ́n sì ti àwọn akẹ́kọ̀ọ́ jáde yunifásitì ló pọ̀ nù wọn. Gbà tí àwọn òbí mi ò sì fi tipátipá mú mi pé iṣẹ́ yìí ní mọ̀ ṣe tó yẹ kí kódà wọn ò gbọ́dọ̀ gbọ́ nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ yìí pẹ̀lú. Ọmọ tó bá ṣe àwárí ẹ̀bùn lára rẹ̀ tó bá rí pé òun ní ẹ̀bùn ẹ̀ tó sì wù ú láti ṣe kò wọ́n ṣe àbí àwọn tó ń ṣe aláwọ̀ tó ń fi ewu ìgbàlódé yìí táwọn náà fi tó jẹ́ pé ni wọ́n lẹ́bùn rẹ̀ aláwọ̀ tó ń ṣe nínú àwọn ṣùgbọ́n èyí tó láti mú fún ọmọ kan. Iná ni mo sọ yìí gbogbo òde tá a bá ń lọ. kì í ṣe àwọn ọmọ bíbí inú yín bóyá ẹ náà ẹgbẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ni mo ní kódà àwọn tó wà láyé àwọn tó ti dolóògbé àárí àwọn tó ti ẹ̀jú mi lọ lọ́jọ́ orí nínú wọn tó jẹ́ pé wọ́n ní àjọ ń ṣe eré ìpapọ̀ tẹ́lómìn náà sì lọ. ìdí tí mo fi béèrè ni pé ṣé àwọn èèyàn tó sì fẹ́ ṣe irú iṣẹ́ ṣé wọ́n ṣe wà tó nífẹ̀ẹ́ sí irú iṣẹ́ ìjàlá sísun à ń lọ gbé ọdẹ à ń ṣe gbàgbà. àwọn tó ń ṣọdẹ wà. wọ́n wà lọ́tọ̀. ẹlòmíì ó lè jẹ́ ọdẹ wọ́n sì lè bí nílé ọlọ́dẹ ṣùgbọ́n kó má ní ẹ̀bùn ìjàlá a sì lè rẹ́ni tí ìsọmọ ọdẹ rárá tó sì lẹ́bùn ìjàlá a wá ní àwọn ọmọ tó ń bá wa jáde lóríṣiríṣi tá a bá ń lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní bíi uni Ìlọrin bíi àwọn college of education àjọ máa ń lọ pẹ̀lú àwọn ọmọ wa náà nítorí a lọ ṣeré fún wọn a sì ìlú kí ni ìlú jẹ́ kí ni ìjálá jẹ́ kí ni ọkọ̀ ó béèrè gbogbo ẹ̀ a máa ń lò tọ́sẹ̀ kan lọ́dọ̀ wọn. ẹ ṣeun bàbá gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀ pé oríṣi ẹ̀sìn mẹ́ta ló wà ní orílẹ̀-èdè Nàìjíríà àbáláyé ń bẹ ẹ̀sìn mùsùlùmí náà ń bẹ àti ti kìrìsìtẹ́nì èwo wà ní bàbá ń ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta. ọmọ kìrìsìtẹ́nì ni mí o kìrìsìtẹ́nì ni mí gidi ìdí sì ni pé ohun tó kí jẹ́ kí n yà síbi àṣà ni èmi mú mi da ẹ̀sìn pọ̀ mọ́ àṣà ọ̀tọ̀ làṣà mo ń sísùn jálá kò sọ pé kí n mọ̀ bọ̀ kú tó bá jẹ́ pé a bá eré orí stage la bá fẹ́ ṣe o lórí orí ìtàgé o pé kí wọ́n bá bọ̀ kú mo lè ṣe o ṣùgbọ́n ká wá fi hàn wọ́n bọ́ ṣe ń ṣe tẹ́lẹ̀ níjọ́un ṣùgbọ́n pé kí n máa wá fi. ẹ máa fi ṣiṣẹ́ ṣe. torí pé nígbà tẹ́mi bẹ̀rẹ̀ iléèwé mo gbé ẹ̀sìn méjèèjì yẹn síra wọn iléèwé bá mi mú lọ. tó wọ́n á rí pé ìgbà tí a wà lóko tí mángòrò bá ṣẹ̀ṣẹ̀ so lọ́dún kan tó pọ́n tá a bá ká a pé ẹni tó ní má jẹ mángòrò ọdún orí ní ọbẹ̀ ẹ̀là ní ọ̀là lóríta mẹ́ta ní òkú sí ká tó máa jẹ mángòrò. wọ́n gbà mo délé ìwé mo rí pé tá a bá gbóúnjẹ kalẹ̀ tá a bá jẹun á gbàdúrà Olúwa ìyà oúnjẹ ìsinmọ́ pèsè fún àwọn aláìní á tún gbàdúrà fún wọn ní aláìní. wọ́n á gbé síra wọn pé ọ̀pọ̀ sí àwọn ọmọ ń ṣépè ní lọ́dọọdún ni pé ẹni ó ní má jẹ mángòrò ọdún orí ní ọbẹ̀ ẹ̀là ní ọ̀là lóríta mẹ́ta ní òkú sí ìdí tí mi bá fara mọ́ ẹ̀sìn
ti kìrìsìtẹ́nì ẹ̀sìn nìyẹn. kìrìsìtẹ́nì nù. Olúwa mú wa débi èrè. So bàbá mi ní ṣókí àmọ̀ràn wo lẹ wá fẹ́ gba àwọn èdè àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn ní àwọn ìwé tí wọ́n ń bọ̀ yálà àwọn tó fẹ́ ṣiṣẹ́ yìí yálà àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ àmọ̀ràn la fẹ́ gbà wọ́n. Ṣe rí àwọn ọmọlẹ́yìn wa tàbí àwọn tá a jọ jẹ́ déédéé, ìmọ̀ràn tí màá gba àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ yìí ni pé kí wọ́n ó ṣàwárí ẹ̀bùn tí kálukú ní kan tó máa yà sí iṣẹ́. Ẹgbẹ́ ilẹ̀ dáwọn pé iṣẹ́ eré ló ń tà nísìn, ẹ jẹ́ kí èmi náà máa ṣe tí kọ́mọ́dé pé yóò fèrè fáàsì gé ńgbà ọba yá náà ni. Torí pé kì í ṣiṣẹ́ tí adániwáyé yàn fún. Nítorí iṣẹ́ tẹ́tí èyí tí adániwáyé yàn fún yàn náà tí ẹ bá ń ṣe gan kò síṣẹ́ tí ò ní kò sígbà tí ò ní ní ìdojúkọ kò sígbà tí ò ní ní ìdojúkọ bí ò bá lọ́kàn. Èmi náà ti fẹ́ padà sí oko gíráfù kó tó di pé irú àǹfààní ti Kogi Service tí mo wú yẹn fíìmù yẹn kó tó yọ. Èèyàn ní àforítì àmúmọ́ra kí ohun tẹ́yìn bá fẹ́ ṣe ohun tẹ́yìn bá ń ṣe tí wọ́n bá mọ̀yàn mọ̀ yóò padà máa di owó náà ni. Ṣùgbọ́n tí wọ́n bá mọ̀yàn mú gbà wọ́n bí kí ẹni tí ń ṣe irun tó ń pè ní bábà kó wà ní sí ṣọ́ọ̀bù kó mọ̀ wá lónìí kó mọ̀ wá lọ́la kó mọ̀ wá lọ́la kó mọ̀ wá lọ́túnla. Àwọn èèyàn mọ̀ lọ bò mí wọ́n gbé eléyìí ò ní kan tí kò ní bẹ́ẹ̀ níṣẹ́ wa yìí jẹ́ tí èèyàn kì í ṣe owó lèèyàn kọ̀ọ̀kan wá níbi iṣẹ́ yìí kì í ṣe owó kí èèyàn wá ọ̀nà láti ní orúkọ tó dáa ó ní orúkọ kó dẹ̀ ní kó rí pé òun ń ṣiṣẹ́ yìí tọkàntara nígbà bá yẹ àwọn ọmọ tó bá mọ olú ẹ̀ mọ́ olú ẹ̀ di olórúkọ dáadáa ni àdúgbò lọ́lọ́ pé àwa náà àti fi kínní àti iṣẹ́ yìí àti fi lórúkọ káàkiri àgbáyé ni mo àti lọ sí ìlú òyìnbó lọ jó lọ sùjálà lọ sí ìwé láì ní ìgbà. So bàbá ẹ ṣeun ẹ̀yin èèyàn wa nílé orí ètò Yorùbá wa náà la wà gẹ́gẹ́ bí a ṣe ti ń sọ bọ̀ látàárọ̀ ọ̀dọ̀ bàbá wa náà la wà yìí tí wọ́n sì ti ṣe kí n tó ti yànnàná gbogbo àwọn nǹkan tá a béèrè lọ́wọ́ gbogbo àwọn ìbéèrè ẹni bí wọ́n ṣe bá wa tú tí wọ́n ṣe fún ọ tútú tó sì yé gbogbo wa tó bàbá ẹ ṣeun ẹ kú àlejò wa àtọ̀ọ̀nì tán lórílẹ̀ láṣẹ Èdùmàrè tá bá tún ní ìbéèrè kan tàbí èkejì láti béèrè a ó tún padà wá torí pé mo mọ̀ pé ilé náà nílé wa ẹ ṣeun bàbá ẹ ṣe ẹkúrin o àní ṣìrìn o àmọ̀ mọ́ ṣe o Yorùbá tẹ̀yìn náà ń gbé ga lágbára ẹ̀yin náà ó ga díẹ̀ ẹ̀yin náà ó ga nú ẹ̀.